àwa ẹgbẹ́ òṣèré orí ìtàgé ti ìjọba ìbílẹ̀ gúúsù Ògbómọ̀ṣọ́ tí a jẹ́ tampan pẹ̀lú ìmọrírì Àyẹ̀wòye Yékáyìnfá tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ Àríwá àti tampan l'Ógbómọ̀ṣọ́ yìí àti gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sí ìjọba ìbílẹ̀ titiwa ètò mú kí àjọṣepọ̀ tó dán mọ́rán kó wà láàrin àríwá àti gúúsù nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. A fẹ́ mọ rírì ààrẹ lórí ìfẹ́ àti akíkanjú tó jẹ́ láàrin wa. For his being industrious, being diligent, skillful. Ẹ̀dàgbọ́ ẹjẹ́ fọlábọ́lẹ̀ gbé èbó yẹn. Àti àwọn àmúyẹ gbogbo tí ààrẹ Yékáyìnfá Àyẹ̀wòye tí wọ́n ní ló mú kí àwa olóyè ẹgbẹ́ Tampan South àti gbogbo àwa ẹ̀dá àtàwà ní lóko ìlú ẹ̀dá Ṣèyí Adébọ́lá, ẹ̀dá Ṣẹ́gun Adédòkun, Ṣòkú tó di alága wa, akápò wa tó lé, vice chairman Wálé Ìrìnàjò àti àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n dúró tì wá. Àlàbá náà ti ń ya ọ̀rọ̀ àwọn olùyà. Afẹ́mọ̀ yìí yìí a sì ń gbé ẹ̀bùn yìí fún yín. Àwọn àgbàlá gbà pé Olódùmarè yóò túbọ̀ tì yín lẹ́yìn. Ẹ̀sìn ọdún yìí ẹ̀sìn ẹ̀mí pẹ̀lú àlékún owó, àlékún ọmọ, okun tó péye, àlàáfíà ara tó péye, ìbùkún owó, ẹ̀mí kíkún Olódùmarè yóò fi tó péye o. Àṣèlú sàmọ́dún, àṣàmọ́dún sẹ̀mí. Ẹja rí ní ẹsẹ̀ fún wa. Ẹ bá wa pàtàkì fún ẹ̀dá fún wa. Ẹ sọ lórí ìwé yẹn. Ẹ jẹ́ ká wá ogun lọ pa yẹn. Nígbà tí alága ti lè fún ọ, afẹ́fẹ́ abẹ́sẹ̀, àbáwá olóyè, Michael Adéfọ́sọ́lé, káwọn ọ̀gá wa, ní wọ́n lọ́wọ́ láti pé àwọn èdìkà tí ò jẹ́ kí a sọ́kọ́ lọ́wọ́ mi. So most of our present your life baby. Lẹ́yìn presentation yìí, ó kù tó bàbá olódún ààrẹ presentation. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin gbogbo àwa ẹgbẹ́ Tampan ní Ògbómọ̀ṣọ́ tí ẹ ṣe àtìlẹ́yìn fún bàbá wo ààrẹ Yékáyìnfá lẹ́mìí àti lódodo. Ẹ má gbàgbé tí mo sọ ní ẹ̀mí àti ní lódodo àyè náà ṣe àgàbàgebè. Olódùmarè kò ní padà lẹ́yìn yìí o. Olódùmarè yóò máa wà pẹ̀lú yìí o. Ifá ń pe gbogbo wa o. Ifá ń pe wa o. Ẹ ń sọ gbogbo ẹgbẹ́ Tampan. Ẹgbẹ́ Tampan ló ń lọ sí Tampan. Lórúkọ ẹgbẹ́ Tampan ló ń lọ sí South. Àwọn ìdìbò yìí láti mú ọgbẹ́ àwọn ọmọ rírì àtìlẹ́yìn àti ìfẹ́ tí ẹ ṣe pẹ̀lú àwọn wọ́n ní lágbára lẹ́yìn ìgbà tó bàjẹ́ o. Ọtí Ifá ìgbà òní balẹ̀ lẹ́yìn ìlú. Ìjọlọ́pọ̀. Ẹgbẹ́ tó bọ̀ ní wọ́n sọ̀rọ̀ dákun. Ẹgbẹ́ ẹlẹ́jàre ó yẹ bá wá sí díẹ̀ sọ̀rọ̀. Adúgbò ẹlọ́dọ̀ lọ. Ẹ bá wà ní kọ́ọ̀tù ẹ̀. Ẹjọ́ kan máa bọ́ sí ẹjọ́ ẹjọ́. Ẹjọ́ etí òkúti ni ẹ máa bí lọ. Adúpẹ́ lọ́wọ́ Èdùmàrè. Adúpẹ́ lọ́wọ́ Èdùmàrè. Èdùmàrè ó máa ṣe é tó jẹ́ kí ọjọ́ òní sojú ọ̀gẹ̀yìn kọ̀ọ̀kan wa. Láṣẹ lọ́wọ́ Elédùmarè èyí wà ní jáde mọ́. Wọ́n ní ọdọọdún láàárọ̀ lógún, ọdọọdún láàárọ̀ àwùjá, ọdọọdún láàárọ̀ mọ́bì lórí àtẹ, ọdọọdún pẹ̀lú ìrúpẹ̀wẹ̀ ẹ̀gbẹ́tọ̀tọ̀. Ààrẹ Yékáyìnfá Àyẹ̀wòye ẹ̀mọ̀ tuntun ni. Èyí ò ní dópin àrà láàmà dá o àní dáràn. Gbogbo orí kọ̀ọ̀kan ọkàn kọ̀ọ̀kan tá a wá jọ wà bí lónìí dájọ́ ṣẹlẹ́rì ọdún tòní èyí ò ní jáse mọ́ fún wa o. Á délé àgbáre, á rìn lọ́nà àkórè, àkóyá ibi o. Lágbára Elédùmarè tó dá gbogbo wa èyí bá wí àrọ̀ náà. Tí a bá ti kúrò lórí ilé tí kí ààrẹ wa kó tó lọ jókòó,
kẹ́ ẹ lè mọ̀ pé onítíátà ni wọ́n, àwọn ara wa ni wọ́n. Ìbá sọ pé ara wa ni ààrẹ o, ẹ̀yin olùmọ̀ ti yá o, ara wa ni.